ẹ̀yin tèmi o ẹ mà kó àkókò yìí o mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o ẹ tún jájọ yiri òwe ìwò òwe ìmọ̀ràn ni ńlá fúnra wa lórí ètò fún tòní mo sì fẹ́ kẹ́yìn náà bá ń dá sí i kẹ́ ẹ má bá ń fi àwọn ìtẹ́yìn náà bá mọ̀ kẹ́ ẹ má bá ń fi sábàlá àríwísí ẹ jájọ máa fòye gbé lọ o bí Yorùbá bá ní owó tó mú ọlọ́kadà nídìí wọ́n lòun lọ bá sẹ́jẹ́ sówe tìsín ni àbòwe jọ̀hún ṣé kìí ṣe àgbélẹ̀rọ òwe àbòwe jọ̀hún èyí ò bá àwọn awogede ń gbé kí ni ìtumọ̀ òwe yìí àrípòwe ìmọ̀ràn ni ẹ bá ń fi sábẹ́ àríwísí tiyín kí ni ìtumọ̀ rẹ̀ èyí ò bá àwọn ẹni ẹ tún já wò òwe ìmọ̀ràn míì àwọn Yorùbá bọ̀ wọ́n pé bá òkú ìsì ò tán bá òkú ìsì ò tán ẹni kú ntolúwa rẹ̀ ti pín o bá òkú ìsì ò tán ara òwe ìmọ̀ràn náà nù ẹ bá ń wá túmọ̀ rẹ̀ ẹ fi sábàlá àríwísí àwọn Yorùbá bọ̀ wọ́n pé bá a bá fàgbò fẹ́ẹ́gún àájúkun ẹ̀ lẹ̀ ni bá a bá fàgbò fẹ́ẹ́gún àájúkun ẹ̀ lẹ̀ ni àwọn Yorùbá bọ̀ wọ́n pé ẹni tí ó gbèlú onílùú là ara rẹ̀ ó gbẹ̀gbin èèyàn tí ó gbèlú onílùú là ara rẹ̀ ó gbẹ̀gbin bó ti ṣe rí nù òwe ìmọ̀ràn míì tẹ́yìn náà bá tún mọ̀ ẹ bá ń fi sábẹ́ àríwísí ẹ jájọ máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ kò ní bàjẹ́ o àṣà Yorùbá àti ṣe Yorùbá ò sì ní parun lágbára àṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá láìkí ẹ̀ tẹ́ ẹ fẹ́ràn rẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ ṣètò yìí ẹ tẹ̀lé ojú òpó mi ẹ fi ìdáhùn yín sábàlá àríwísí ẹ sì rí pé ẹ pín fọ́nrán ẹ pín káàkiri àwọn èèyàn wọn ò tún máa kàn sí yín o láìpẹ́ kẹ́ ẹ ní ọjọ́ rere tó dára. Ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tàgbà ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà kábọ̀ ọ̀wọ̀ fàgbà kó rẹ́ni lásán bí àgbà kò lè lákìsà bí àgbà àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní lágbàlagbà tó fẹ́ gbà mí láyà ìta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe.